Tinubu má jẹ́ kí Fúlàní pa wá tán o. Èyí lohun tó ṣẹlẹ̀ nígbà tí Tinubu dé Benue níbi tí wọ́n ti pààyàn rẹpẹtẹ. Nínú ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue lọ́jọ́ Ẹtì mọ́jú ọjọ́ Àbámẹ́ta Sátidé nígbà tí àwọn èèyàn kan bá ń sọ ohun tí ojú wọn rí, ẹni tí ọ̀rọ̀ kò kàn rárá yóò sì máa sunkún. Ohun tó ṣe jẹ́ kí wọ́n gbóhùn sókè tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì ń pariwo nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu dé ìlú wọn lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù yìí nìyẹn o, tí wọ́n sì ń pariwo pé kí Tinubu gba àwọn Fúlàní fẹ́ pa àwọn tán. Àwọn èèyàn tí nǹkan ṣe náà ń rojọ́, bí wọ́n sì ti ń rojọ́ ní gbogbo ẹni tó lómi lójú ń sunkún nítorí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ náà lè. Ó fẹ́rẹ̀ jẹ́ pé kò sí ẹni tó gbọ́ irú rẹ̀ rí láyé ni. Ọmọkùnrin kan Michael Ajah tẹnubọ̀rọ̀, ó ní ẹ̀yin èèyàn mi, àwọn ẹbí mi tó bá kinní yìí lọ 20 ni wọ́n o. Nínú ilé tí a wà yìí nìkan àwọn 11 ló kú síbí, wọ́n dáná sun wọ́n ni. Nínú ṣọ́ọ̀bù tó wà níbẹ̀ yẹn ni wọ́n pa àwọn 7 míì sí. Wọ́n tún pa ẹnìkan sí ẹ̀gbẹ́ níbí yìí. Àpapọ̀ gbogbo wọn sì jẹ́ 20 èèyàn. Mọ̀lẹ́bí mi ni gbogbo wọn o. Àwọn tí wọ́n jẹ́ ẹbí èmi nìyẹn o. Mi ò sọ tàwọn ẹbí mi o. Ajah kò tí ì parí ọ̀rọ̀ ẹ̀. Ó tún ń bá kinní náà lọ. Ó ní àwọn ṣọ́ọ̀bù mi nìyí o. Gbogbo ṣọ́ọ̀bù tí ẹ rí yìí àti ilé ẹrù mi, gbogbo ẹ̀ ni wọ́n dáná sun o. Inú sítọ̀ mi tí mò ń kó gbogbo ẹrù mi sí nìyẹn. Gbogbo ọjà mi pátá ni wọ́n sun. Kódà títí dórí oúnjẹ tó wà nínú ṣọ́ọ̀bù tí mo kó wọn sí, gbogbo ẹ̀ pátá ni wọ́n ti dáná sun o. Ohun kan náà tí a mú jáde níbí yìí, aṣọ tí a wọ̀ sọ́rùn yìí ni o. Mi ò ní nǹkan kan míì láyé mi mọ́ ju aṣọ tí mo wọ̀ sọ́rùn yìí lọ. Mo mọ àwọn tí wọ́n wá o. Àwọn Fúlàní ni o. Nítorí mo gbọ́rọ̀ wọn dáadáa, mo sì rí wọn. Inú yàrá tí mo wà náà nìyí, kótókótó báyìí ni mo rí bí gbà sá lọ. Nínú yàrá yìí ni wọ́n pa bàbá mi sí o. Mo wá gbọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀, mo gbọ́rọ̀ wọn, mo mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ láàrin ara wọn. Fúlàní ni wọ́n, kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀, Fúlàní ló wá pa wá o. Bẹ́ẹ̀ ni Ajah wí tó ní òun kò mọ bí ọ̀rọ̀ náà ti rí tí àwọn Fúlàní lè fi máa wá pa àwọn. Òun náà sì wà nínú àwọn tó padà pariwo pé kí Tinubu wá gba àwọn o, kó má jẹ́ káwọn Fúlàní pa àwọn tán. Ní ti Bàtúrè Bartholomew, ó ní nínú ilé náà ni wọ́n wá ká òun àtàwọn ìdílé òun mọ́ pé òun sì ń wò wọ́n ní kọ̀rọ̀ kan báyìí. Ọkùnrin náà sọ báyìí pé ẹ wò ó, wọ́n pa àbúrò mi lójú mi. Bẹ́ẹ̀ ni wọ́n pa ìyàwó àbúrò mi kí wọ́n tó wá pa ìyá mi. Òòyẹ ni wọ́n sun gbogbo wọn o. Wọ́n kàn tí wọ́n mọ́lé, wọ́n ṣáná sí wọn ni. Bẹ́ẹ̀ ni wọ́n jóná kú. Gbogbo ọjà mi pátá ni wọ́n sun. N kò sì mọye mílíọ̀nù tó jẹ́. Àmọ́ èyí tó dùn mí jù ní ti àbúrò mi àti ìyá mi tí wọ́n sun mọ́lé lóòyẹ̀. Bẹ́ẹ̀ àwọn Fúlàní yìí náà ni o. Wọ́n ti bà nǹkan jẹ́ fún wa nítorí n kò mọ ibi tí mo ti tún lè bẹ̀rẹ̀ ayé mi. Kì í ṣe Ajah àti Bartholomew nìkan ni wọ́n sọ̀rọ̀, àmọ́ ó fẹ́rẹ̀ jẹ́ kò sẹ́ni tó sọ̀rọ̀ tí kò dárúkọ pé àwọn Fúlàní ni, pé àwọn Fúlàní yìí ni wọ́n mọ̀ọ́mọ̀ wá ṣèkà fáwọn. Ọ̀kan nínú àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tún mú lómi, Festus, ẹni tó sọ pé àwọn 8 ni òun sọnù nínú ìdílé òun. Ó ní níjọ́ tí àwọn Fúlàní yìí wá, a ti ń gbọ́ tẹ́lẹ̀ pé wọ́n ń bọ̀ o, tí wọ́n ti ń sọ pé àwọn Fúlàní yìí wọ́n ń bọ̀ wá kọlù wá, tí wọ́n ń sọ pé wọ́n ti ń lérí o, wọ́n ti ń lérí pé àwọn làwọn ń bọ̀ ní Yelwata, pé wọ́n máa wá fìyà jẹ wá nítorí a ní kí wọ́n kúrò nílùú wa. A kò ṣe nǹkan kan fáwọn Fúlàní yìí ju pé a ní kí wọ́n kúrò lágbègbè wa lọ. Nígbà tí ó sì tiẹ̀ ti jẹ́ pé ojoojúmọ́ àti ní gbogbo àlá ń gbọ́ àhesọ pé wọ́n ń bọ̀ yìí, àwa ò dààmú ara wa mọ́, a mú ara wa gírí pé kí a máa ṣọ́ gbogbo àdúgbò wa ni, pé lọ́jọ́kọ́jọ́ tí wọ́n bá dé wọ́n máa bá wa. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ìta la máa ń jókòó sí, tá a máa ń sùn, tí à ń dúró dè wọ́n pé wọ́n máa wá. Àmọ́ lọ́jọ́ tí wọ́n wá yìí, òjò ló ń rọ̀ ní gbogbo wa bá sáré wọlé. Kò pẹ́ lẹ́yìn tí a ti sáré wọlé la dédé bẹ̀rẹ̀ sí gbọ́ ariwo lójijì níwájú wa. Ibi tí mo ti ń gbọ́ ariwo yìí, ibẹ̀ ni àwọn bàbá tèmi, ìyàwó bàbá mi àtàwọn àbúrò mi 6. Ibi tí wọ́n sá lọ nìyẹn. Òjò yẹn tó pọ̀ kò jẹ́ ká mọ ohun tó fa ariwo burúkú tá à ń gbọ́ náà. Nígbà tí òjò máa dá, tá a máa rí ohun tó ń ṣẹlẹ̀, wọ́n ti pa àwọn èèyàn mi 8. N kò tiẹ̀ mọ bí mo ṣe fẹ́ ṣe ayé mi.
oríṣiríṣi ọ̀rọ̀ tó ń jáde rèé tí ilé àjókòó sì lọ gírangíran tí orí òkú àti eegun àwọn èèyàn tó jóná kú sì kúnlẹ̀ káàkiri. Kò sí ilé kan nínú ìlú náà tí kò sí ìdárò tàbí tí kò sí ọ̀fọ̀, nítorí kò sí ilé kan tí wọn kò ti pààyàn 8 10. Àwọn ibòmíì sì wà tí wọ́n pa 20, àwọn ibòmíì wà tí wọ́n pa 40. Ìyẹn làwọn kan ṣe ń sọ pé àwọn táwọn Fúlàní afẹ̀míṣòfò wọ̀nyí pa wọ́n lé ní 100 dáadáa. Lóòótọ́ ni gómìnà ibẹ̀ Hayatin Alia sọ pé àwọn bíi 69 làwọn gbọ́ pókú. Àwọn tí ọ̀rọ̀ kan sọ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni gómìnà náà ń pa, pé nígbà tó jẹ́ nínú ilé ìjọba níbi tí àwọn ẹ̀ṣọ́ ti yí i ká lòún wà, báwo ni yóò ṣe mọ ohun tó ń lọ níbi tí àwọn Fúlàní ti ń ṣòro. Ìdí sì rèé tí àwọn èèyàn ti kọ́kọ́ ń bú ìjọba Tinubu, tí wọ́n ń sọ pé wọ́n kàn dágunlá sí ohun tí àwọn Fúlàní ń ṣe fáwọn ará ìpínlẹ̀ náà ni, àti pé ìjọba rẹ̀ kò ká ọ̀rọ̀ àwọn sí rárá. Ohun tó ń ki àwọn Fúlàní yìí láyà tí wọ́n fi ń ṣe àwọn tí wọ́n ń ṣe tí wọ́n sì ń pa àwọn bí adìẹ nìyẹn. Ohun tó sì jẹ́ kí Tinubu náà pàápàá pa gbogbo ohun tó ń ṣe tìrẹ tóun náà fi kọjá sí Benue ní wẹ́sídẹ̀ẹ́ yìí rèé, láti fojú ara rẹ̀ rí ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ kó sì mọ ohun tí ìjọba rẹ̀ yóò ṣe sí i. Bí aago 1 ọ̀sán ní Tinubu dé sí Makurdi níbi tí akọ̀wé ìjọba àpapọ̀ George Akume ti ń dúró dé, òun àti gómìnà ìpínlẹ̀ Benue Alia àtàwọn gómìnà agbègbè àárín gbùngbùn àríwá tí wọ́n sì jọ kọ́wọ́ rìn lọ sí ọsibítù tí wọ́n kó àwọn tí wọ́n farapa yánnayànna àti àwọn ajónámàkù ibi ìṣẹ̀lẹ̀ náà sí, tí òun náà sì fojú ara ẹ̀ rí iye àwọn èèyàn tí wọ́n wà lọ́sibítù náà nìkan. Àwọn tí apá wọn gé àtàwọn tí ara wọn jóná àti àwọn tí wọ́n farapa kọjá ìdánimọ̀, gbogbo wọn ló wà níbẹ̀, ìyẹn lọ́sibítù náà tó jẹ́ tìjọba Benue. Bóyá ni kò jẹ́ ohun tó jẹ́ kí Tinubu padà wá sọ̀rọ̀ nígbà tó délé ìjọba tó lọ nìyí, nítorí nílé ìjọba náà ló ti sọ pé àfi kí àwọn rí àwọn èèyàn tí wọ́n wá ṣe iṣẹ́ aburú náà mú o. Ó ní ohun kan náà tó lè tẹ́ òun lọ́rùn nìyẹn. Nígbà tó dojúkọ olórí àwọn ọmọ ogun ilẹ̀ wa Christopher Musa, ohun tó sọ fún un ni pé kó yá tètè kó múra láti rí àwọn afẹ̀míṣòfò náà mú, nítorí ọ̀daràn burúkú ni wọ́n ń ṣe. Tinubu sọ fún gómìnà Benue pàápàá pé àwọn ọ̀tá ẹ̀ ń yọ ọ lẹ́nu, pé ṣé òun náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni tí kò bá sì múra kí Ọlọ́run má jẹ́ kí wọ́n lé e nípò ẹ̀ ni. Gómìnà náà jókòó doríkodò, ó sì hàn pé ọ̀rọ̀ náà ti sú ọba àwọn TIF ọ̀jọ̀gbọ́n James Ayaṣe ló sọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn tí wọ́n wà níbẹ̀ mìírí títí. Ó ní ohun tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe ìjà àgbẹ̀ àti tàwọn Fúlàní onímàálù o. Ó ní àwọn Fúlàní tó wá gba ilẹ̀ àwọn ni wọ́n ń pa àwọn nípakúpa, àfi kí Tinubu sì dìde kó gba àwọn, nítorí òun nìkan ló lágbára láti ṣe bẹ́ẹ̀. Ó ní ohun tí àwọn Fúlàní yìí ń sọ ni pé olùgbé àdúgbò náà làwọn, olùgbé Benue làwọn. Ọba yìí ní àwọn ò fẹ́ wọn ládùúgbò àwọn mọ́, kí àwọn náà padà sí ibi tí wọ́n ti wá, àbí ọ̀ràn ni kí wọ́n bá àwọn gbé ni, pé kí wọ́n má wulẹ̀ gbé lágbègbè tàwọn mọ́ o. Ọba náà ní àwọn àgbẹ̀ kò lè dáko, àwọn èèyàn àwọn kò lè ṣe iṣẹ́ ọ̀gbìn tí wọ́n mọ̀ wọ́n mọ́, kálukú ti sá kúrò lóko àti abúlé wọn, pé àwọn Fúlàní yìí ló ń lé wọn, torí àwọn tí kò bá sá pípa ni wọ́n ń pa wọ́n. Ọba yìí ní àwọn èèyàn àwọn ni wọ́n jagun abẹ́lé tí wọ́n sì rí pé Nàìjíríà wà níṣọ̀kan, ó sì jẹ́ orílẹ̀-èdè kan ṣoṣo, pé kò wá ní í dáa kó jẹ́ àwọn tí wọ́n mú Nàìjíríà dúró nígbà tó le ní àwọn Fúlàní kan yóò wá sí ìlú àwọn tí wọn yóò sì máa pa àwọn nípakúpa. Ó ní kí Tinubu gba àwọn, kó dúró ti àwọn lásìkò yìí, kó gba àwọn lọ́wọ́ àwọn Fúlàní tó ń pa àwọn èèyàn àwọn yìí, kó má jẹ́ káwọn Fúlàní pa wọ́n tán, nítorí òun nìkan ló lè gbà wọ́n o. Òun nìkan ló ní gbogbo agbára tó lè fi ṣe bẹ́ẹ̀ lọ́wọ́. Tinubu gbọ́ ọ̀rọ̀ náà, òun náà sì rí i pé pẹ̀lú ẹ̀dùn ọkàn lọ́ba náà fi ń sọ, àti pé ohun tó ń dùn àwọn èèyàn ẹ̀ gan ló ń sọ. Tinubu wá ní òun yóò gbé ìgbìmọ̀ ńlá kan dìde l'Àbújá. Ìgbìmọ̀ náà yóò sì rí i pé àlàáfíà padà sí gbogbo agbègbè Benue yìí láìpẹ́ rárá, nítorí òun náà gbà pé ohun tó bá bá ojú yóò padà bá imú o. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó lé baálẹ̀ kúrò lábúlé kí àwọn tí wọ́n ń gbé inú abúlé ọ̀hún má ṣàfara ni, torí tí wọ́n bá dúró ohun tó léwu ni. Ọláìwọlá Alága ló yẹ àbẹ̀wò ààrẹ sí ìpínlẹ̀ Benue wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí.